ẹ pé orúkọ ilé ẹ̀kọ́ yìí ní Àtúnfàṣe Traditional School. Kí ni ó bí orúkọ yẹn gangan Àtúnfàṣe? Orúkọ ńlá ni. Nígbà kan rí, nígbà tí àyè ń wá pé báwo la fẹ́ ṣe é, torí mo jẹ́ nìkan tó yẹ pé gbogbo àwọn nǹkan tí mo ṣe, àwọn èròǹgbà mi ni láti lè ìgbé kí ni mo lè ṣe. Torí iṣẹ́ babaláwo ni mí, oníṣègùn ni mí. Iṣẹ́ babaláwo yìí ọwọ́ bàbá mi ni mo ti kọ́, tí wọ́n dẹ̀ gbìyànjú láti tọ́ mi sí ọ̀nà tó tàbí tó yẹ nípa ẹ̀. Orúkọ Àtúnfàṣe yìí, torí gbà yẹn kó tó di pé orúkọ Àtúnfàṣe wáyé, Young Eddie òní mò ń jẹ́ gbà yẹn. Orúkọ bàbá tèmi ni Edward, yẹn mo sọ pé èmi ni ọmọ Edward babaláwo nílùú Ìkẹ́nnẹ́. Kò tẹ́ bá dé Ìkẹ́nnẹ́ sí tẹ́ bá sọ pé ẹ̀ ń béèrè Edward, má kọ dárúkọ mi. Kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ mí sí dáre Ìkẹ́nnẹ́, tẹ́lẹ̀ bá ra Edward orúkọ bàbá mi yẹn lọ sábà tó ń pè mí. Kó tó di pé orúkọ Àtúnfàṣe tí ó wáyé títí dì sí yìí, wọ́n lè sọ pé Àtúnfàṣe Edward, ṣé ọmọ Edward lọ sọ́dọ̀ àbí dáre Edward yẹn ò kúrò nínú torí pé bàbá mi kó tó di fún ọdí babaláwo ojú ọmọ pọn wọn Methodist Church lọ ń gbà ibẹ̀ lọ bí wọn sí ibi tó ti sàmì nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ó tó àkókò wọn ní àkókò lọ ṣe bàbá tó di babaláwo, bàbá ti bẹ̀rẹ̀ sí ní ṣe babaláwo àbímọ. Láì mòye ọdún tó ti bẹ̀rẹ̀ babaláwo, Ọlọ́run ṣe èmi tí mo dúró tí mo ṣorí bí kíní náà lọ sáyé. So láti gbà mo dẹ̀ ti wá sí ilé ayé yìí náà tí wọ́n ti sọ pé àkọsẹ̀jáyé mi àti ifá tí wọ́n tẹ̀ fún mi, wọ́n ti sọ pé ìdíṣẹ́ babaláwo yìí ni a ti di lámà ti jẹ́ ní àgbésùn. So mo tẹ̀ ní kí n kọ́kọ́ rìn lọ bàbá ní kò sí nǹkan tó jọ ifá yẹn gangan ní kò jókòó tì. Mo dẹ̀ dúpẹ́ ńgbà yẹn pé gbígbọ́ràn tí mo gbọ́ràn sí bàbá lẹ́nu mi ò kábàámọ̀ gbogbo dé nílé ni. Ibi tẹ́ tí wá bá mi ilé bàbá ni. Ọlọ́run pèsè tèmi fún mi. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti àǹfààní pé bàbá tó ṣe ohun ribiribi báyìí mi ò ní jẹ́ kí ilé ẹ̀ bàjẹ́. Orúkọ ẹ̀yẹn náà ni mo ń ṣe lójoojúmọ́ pé bí ó ṣe máa ga sí. Nípa ohun tó bí orúkọ Àtúnfàṣe, mo lọ sí Èkó ojú ọ̀nà ní Mambo, torí mo jẹ́ ẹnìkan tó yẹ pé mi ò kí ń fẹ́ láti máa ṣe àyálò kan, máa ń fẹ́ kó jẹ́ pé nǹkan tí èmi fún ara tọ́wọ́n yàn tí wọ́n ti ronú kàn. Wọ́n pe olóyè kan ní Àtúnraṣe. Nígbà tí wàá wo Àtúnraṣe, tí bá yọ arú yẹn kúrò tí mo fi F sí, ó di Àtúnfàṣe nìyẹn. Ó ṣe bẹ̀rẹ̀. Tẹ́ bá wo ara ilẹ̀kùn yìí, ẹ̀rí nǹkan tí mo yà síbẹ̀, ibi tí mo ti bẹ̀rẹ̀ yẹn. Torí ibi tí a ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí, ilé ìwòsàn ìbílẹ̀ ni mo fi bẹ̀ ṣe ń gbà yẹn. Ìyẹn ni mo pè ní ilé ìwòsàn ìbílẹ̀ Àtúnfàṣe Traditional Hospital. So ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn pé báwo ṣe lè ṣe tán ọ̀yàn máa fẹ́ mọ Àtúnfàṣe àsáré gbà yẹn àmàṣelé síbẹ̀síbẹ̀. Ṣùgbọ́n gbà tó tó àkókò tí Ọlọ́run sọ pé orúkọ Àtúnfàṣe máa bẹ̀rẹ̀, rédíò program jáde, school yìí jáde, hospital ló kọ́ síwájú. Mo dẹ̀ ní store gbà yẹn tí mo ti ń ta àwọn oògùn ìbílẹ̀ tí mo sọ ní Àtúnfàṣe Traditional Medicine Store gbà yẹn tí à ń ta tá à ń ṣe. Mo ní Ìkẹ́nnẹ́ bí mo ní Ṣàgámù, kó tó di pé Ọlọ́run sọ pé kò tí ì yá. Ìmọ̀ tí mo ní gbà yẹn òní mo wá ń lò láti fi kọ́ ọmọ ní ẹ̀kọ́ ní ilé ìwé báyìí. So ibi tí orúkọ Àtúnfàṣe tí ó ti Àtúnraṣe ni mo yọ arú yẹn kúrò, wá ṣe FC wá di Àtúnfàṣe. So tí wọ́n bá sọ pé Àtúnfàṣe worldwide one, ìyẹn pé kò sí ẹni tí ó kọ́kọ́ ń jẹ́ bẹ́ẹ̀ láì àìmọye Àtúnfàṣe ló dẹ̀ tó wá sí yẹn. Inú mi dẹ̀ dùn rẹpẹtẹ pé bí orúkọ kan bá dáa ní ìṣòro kan tó bàjẹ́, àwọn èèyàn á jẹ́ lóríṣiríṣi. So mo dẹ̀ dúpẹ́ pé àwòkọ́ṣe rere òun ni Ọlọ́run fi wá ṣe ní ìlànà ìṣẹ̀ṣe. Aṣọ àlàyé kò ní yí ẹrẹ̀. Àṣẹ àtẹ̀yìn náà. Àṣẹ. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.